ẹ tún kalẹ̀ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ kalẹ̀ mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá díẹ̀díẹ̀ ó ń tàn lọ náà nìyẹn bàbá tí ń fẹ́ mi ọmọ ẹ̀ ó ti ń hó kùsùkùsùkùsù ṣé ó máa wá dá wáì mo rí i pé ẹ̀yin ọmọ Yorùbá ti dìde láti fira yín hàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí láti kọ ìyà lọ́wọ́ àwọn amúnisìn àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ gan ẹ̀yin èèyàn má bínú pé mi ò kí yín mo kí gbogbo ẹnikẹ́ni tó ní ìsìn sí mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àti àsìkò yòówù tó bá yẹ kó bọ́ sí mo kí yín pé ẹ kú déédéé wòye àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ ṣe rí ọlọ́run mọ̀ nígbà ọpọlọ Yorùbá o àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ pé bàbá Sokoti wọ́n dúpẹ́ lọ́wọ́ mi gan pẹ̀lú gbogbo tí wọ́n rí gẹ́gẹ́ bí ribiribi lójú tiwọn tí mo ti ń ṣe sẹ́yìn ìwọ lè má rí bẹ́ẹ̀ mi ò fi pọ́nra mi lé ṣùgbọ́n àwọn rí pé mo ti ń ṣe ribiribi kan sẹ́yìn mo dẹ̀ inú mi dẹ̀ dùn torí bí eegun ẹni bá máa jó orí máa ń yá atọ́kùn àti pé tí Yorùbá sọ pé yìnyín kẹ́ni sèmí ẹni tá a bá yìn orí àwú láti sèmí bọ́ wọ́n ń pè mí sí àkíyèsí ẹ̀kan àkíyèsí náà ni mo fẹ́ pe gbogbo èèyàn ọmọ Yorùbá sí torí mo rí wípé the only way tá a lè gbàbọ́ lọ́wọ́ àdánwò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fi kúrò nínú ìgbèkùn ayé tí wọ́n fi ọmọ Yorùbá sí òun ni ká máa sọ̀rọ̀ ká máa tọ́ àwọn ọmọ tiwa sọ́nà ká máa tọ́ àwọn ọmọ wa sọ́nà ká jẹ́ káwọn ọmọ wa mọ̀ pé báyìí leléyìí rí because nǹkan tí wọ́n ń sínkì sáwọn ọmọ wa lọ́pọlọ yìí ó lágbára o àwọn ọ̀dẹ̀ dẹ̀pọ̀ nínú tiwa náà àwọn ọ̀dẹ̀ yẹn kò túmọ̀ sí pé nítorí pé wọ́n ti ń sọ Yorùbá ni wọ́n àwọn elédèkedè kan wà tó jẹ́ wípé great grandfather wọn ilẹ̀ Yorùbá ni wọ́n bí sí grandfather wọn gangan náà ilẹ̀ Yorùbá ni wọ́n bò náà sí grandfather wọn tó wá bí dádì tiwọn tó bí fádà tiwọn gangan náà ilẹ̀ Yorùbá wọn bí òun náà sí. òṣègèlè rògèlè o ṣábí àbsìdé tewétegbòde o. pírí lologo jí ìwé àtìgbà àwọn baba ńlá wa ṣì wà síbẹ̀. kódà títí dáwọn lè òkèèrè làwọn ọmọ ọkọ Yorùbá ń ṣàmúlò ẹ̀ fi ṣaráyé lóore. ẹ bá ń gbóṣùbà fún ṣábí Herbs Botanical and Spiritual Empire. eléwé ọmọ alágbo ọmọ lamẹ́ríkà. ẹ wá ara tewétegbò tí marají pépé fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ta ni sọ fún ẹ pé kò sí solution sí àìsàn fibroid ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà rọpárọsẹ̀ orí fífọ́ ní gbogbo ìgbà àtàìsàn inú tó ń bá ọjà lágbo ara. ṣábí Herbs ni kò kàn sí kí wọ́n fòògùn bílẹ̀ tí wọ́n ti pèsè sílẹ̀ lọ́nà ìgbàlódé ṣètọ́jú ẹ̀ kálàáfíà ó sì dé bá ọlọ́gán. ṣábí Herbs wọ́n wà ní 12355 Bisonet Street Houston Texas. ẹ lè máa pè wọ́n sórí +1-832-774-3464. ṣábí Herbs eléwé ọmọ lamẹ́ríkà ọlọ́run ló ń fún wa ṣe kì í ṣèyàn. tó fi wá dórí ọmọ náà tí wọ́n padà bí sílẹ̀ Yorùbá so ẹ lè expect kó mọ̀ lè rí Yorùbá sọ bí mo ṣe ń sọ yìí so tí wọ́n bá wá sọ̀rọ̀ ẹ má jẹ́ ká wò pé gbogbo ẹni tó bá ń sọ Yorùbá náà lọ́mọ Yorùbá àwọn kan wà tó jẹ́ wípé wọ́n kàn ń sọ ni wọn kì í sára wa wọ́n wà bẹ́ẹ̀ naturally àwọn ara wa kan náà wà tó jẹ́ pé kò fi gbogbo ara sí ọpọlọ kì í dẹ̀ sínú ọ̀nà tó wà nìkan náà wà gbogbo ọ̀nà tó wà láyé ni wọ́n wà láwọn tí ò lọ́pọlọ gbogbo ọ̀nà tó wà láyé ni àwọn tó lọ́pọlọ wà gbogbo ọ̀nà tó wà láyé ni àwọn tí ò lọ́pọlọ àwọn aláàbọ̀ ẹ̀kọ́ ni wọ́n sì pọ̀ sí. bùrọ̀dà mi kan bá mi sọ̀rọ̀
wọn ò tó bá mi sọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àwọn kan wà tí màá fẹ́ kẹ́ ẹ gbọ́ ká lè fi ṣe ọgbọ́n. Mo fẹ́ kẹ́ ẹ mọ ibi tí damages tí wọ́n ṣe sí àwa ọmọ Yorùbá, ibi tó dé dúró, ibi tó ti dé, torí èmi gan ò tiẹ̀ mọ̀ pé ó ti débẹ̀. Yorùbá Yorùbá Ọlọ́run mọ̀ dá wa dá o. Ṣé rí ẹni tó sọ̀rọ̀ yìí, mi tí ì fẹ́ tú àṣírí wọn ní àṣírí tó pọ̀ lọ́wọ́ mi. Yàtọ̀ fún pé àwa tá à ń jà fún afẹ́ òmìnira, afẹ́ kìnìkan, àwọn ní nǹkan kankan tí wọ́n gbé lọ́wọ́ fún ọmọ Yorùbá. Mo rò pé títí December yóò yọjú síta. Tí wọ́n fẹ́ gbélé ọmọ Yorùbá lọ́wọ́, ẹ̀rù Ọlọ́run bà mí, torí mo wà privilege láti sit wọn down báyìí níjọ́ yẹn láti bá mi sọ̀rọ̀. Iṣẹ́ máa ń sọ gbogbo kí lè wà lọ́kàn yín gan. Bàbá mi, tí wọ́n bá bá ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí tí wọ́n gbé dání, ẹ fẹ́ rí i pé àwọn tó bá ń dáùtì nǹkan yẹn ọmọ àlè ni wọ́n. Ẹ fẹ́ máa sọ bẹ́ẹ̀ pé ọmọ àlè lẹ́yìn tẹ́ ń dáùtì nǹkan tí wọ́n sọ. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wọn kì í sọ lọ́hùn. Àwọn ànábì gan, ànábì Muhammad, ànábì Isa, Jésù, gbogbo wọ́n ṣàṣìṣe. Wọ́n níbi kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe àṣìṣe, torí wọn kì í ṣe Ọlọ́run. Ẹlẹ́rìn èèyàn, ẹlẹ́ran ara bíi tiwa ni wọ́n. Ọlọ́run nìkan ló lè ṣàṣìṣe. Òun ni mi ò fi lè sọ wípé mi ò sì lè fi wọ́n wé Ọlọ́run pé ní tí wọ́n gbé dání yẹn kọjá bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn fẹ́ ká sọ nǹkan kan pa ẹ̀ until ìgbà tí àwọn bá parí táwọn ń ṣe lọ́wọ́, táwọn ráyè jù síta. Last video mi, mo wá wò, mo wá pè mí, wọ́n wá bá mi sọ ọ̀rọ̀ tí wọ́n wá bá mi sọ bà mí lẹ́rù, torí wípé ẹ̀gbọ́n náà mi mọ ibi tí wọ́n ti rí ẹ̀kọ́. Kò sí èdè tí wọn ò lè kọ́ ní gbogbo àgbáyé, kò sí èdè tí wọn ò gbọ́ ní gbogbo àgbáyé. Gbogbo àgbáyé ni mo sọ, èmi ni mo sọ bẹ́ẹ̀ o. Mi sọ pé wọ́n gbédè láwùjọ gbọ́ kìnnìkan, kò sí èdè tí wọn ò gbọ́. Kò sí èdè tí wọn ò gbogbo àwọn èdè tí wọ́n sọ látàrí àwọn Júù kọ̀ọ̀kan ní pátápátá, kò sí èdè kan tí wọn ò gbọ́. Pẹ̀lú evidence tí wọ́n dẹ̀ ti ṣèwé lórí gbogbo wọn. Gbogbo àwọn èdè kọ̀ọ̀kan àti àkọsílẹ̀ rẹ̀. So ẹ má ti jẹ́ kí n bẹ́ yẹn, ọ̀rọ̀ ńlá wà bẹ́ yẹn gan, torí mo mọ̀ pé nǹkan tó máa liberate Yorùbá ni. Kì í sọ̀rọ̀ à ń jà fún Yorùbá nation, à ń jà fún wa ní regional. Nǹkan àwọn tó gbé tiwọn lọ́wọ́ tó yàtọ̀ gédégbédé sí ẹ̀. Ṣùgbọ́n tí mo mọ̀ pé ẹni tí kì í bá ṣe ọmọ àlè ilẹ̀ Yorùbá á fẹ́ embrace ẹ̀. Kàn ní ìjọba ń búra wa. Táwọn bá sọ tiwọn, you will be convinced. Wọ́n wá bá mi sọ ọ̀rọ̀ kékeré kan lánàá. Ẹ dákun torí Ọlọ́run. Mo fẹ́ kẹ́ ẹ listening ká gbọ́rọ̀ náà. Bóyá nínú ọ̀rọ̀ eléyìí, ẹ fi mọ ní tí mo sọ nípa wọn pé lóòótọ́ ni tàbí kì í sóòótọ́ ni Ọlọ́run fún wọn ní ọpọlọ tó bí mo ṣe ń sọ̀rọ̀. Ọmọ bíbí inú Yorùbá dẹ̀ ni wọ́n iṣẹ́ rẹ̀ ṣẹ̀kẹ́ lóko ẹsẹ̀ kan ọ̀dà. Yorùbá ni ìyá wọn, Yorùbá ni bàbá wọn. Ẹ lísìn ẹ̀ máa bá mi ká lọ ẹjọ́. Ẹgbẹ́ ọ̀sá ẹgbẹ́ tí bàbá sọ̀kò tí mo bá sọ. Lóòtì ẹ má bínú tí wọn ẹ̀kọ́ ni mo kọ́kọ́ fẹ́ play. Pásítọ̀ lérè tí mo ẹni tí mo sọ gangan lélẹ̀. Ọ̀gbọ̀n mo fẹ́ ìdólò ìfẹ́ ẹgbẹ́ bá ń jẹ̀kọ́ sí fún wa. Ẹgbẹ́ ẹ má bínú, mo fẹ́ kó bẹ̀rẹ̀ àti mo fẹ́ kó bẹ̀rẹ̀ àti bá mi ṣe ìkíní tí ò ṣe bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀, mo fẹ́ kó bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ eléyìí ni o, number 2. Ṣé rí ẹ̀yin èèyàn, Ọlọ́run mọ̀ dá Yorùbá dá o. Ọlọ́run mọ̀ dá Yorùbá dá o.
ẹ mọ̀ bí mo fẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀ rẹ̀. ẹgbẹ́ ẹ ti bínú sí mi. ẹ̀dá mi ti bẹ̀rẹ̀ ọ̀gá. láéláé òṣèlú ọkọ̀ tó jọ mo kẹ̀kẹ́ wo fídíò yìí kọ̀ ní inú mi ti tó pọ̀ bí àwọn mọ́sẹ̀lì tó ń fẹ́ fáwọn ọlọ́kọ̀ wa ní gbogbo ọkọ̀tà. Ẹ máa lọ làwọn ń tọ́la torí ẹgbẹ́ yìí. àjọba inú mi ti tó you do not know how you first meet mi ò mọ ní ìlànà oko mẹ́sàn-án bọ̀ mo fẹ́rẹ̀ tó lè ẹ tó bá ń jẹ ẹ̀kọ́ ikú máa tuntun mọ́ máa tẹ̀lé ẹ̀ ìnáwó àwọn ọ̀dọ́ ti tẹ́ mi ó lè sọ ó lè kọ́ tó lọ́tọ̀ fún yẹn ẹ má blame àwọn mùsùlùmí kò ń ṣe ẹ̀dí ẹni bọ́ọ̀sì tó tẹ́ nílẹ̀ wà tó tẹ́ wọ́n fẹ́. Jerry, you're a Muslim. I'm going to say some sensitive things. The idea is that they've been extremely indoctrinated. ṣe gbọ́. Ẹ̀rọ tó ń sọ nǹkan tó ń sọ yẹn tó bá jẹ́ ojú ọ̀nà àtẹ̀bá ńlá lójú ó máa dínkù kó wọ́n sọ. Ìbọn ló bọ̀ ìkọ́tọ̀ kò ní ká lọ́lọ́run. Bẹ́ẹ̀ni láti ẹ̀ náà ṣe ti di tó nílẹ̀. Jerry, the idea in religion is this. The religion makes you compulsorily subservient to for it. O lè ronú rárá tó bá ti gba religion. Really not a lesson. The reason why I'm saying this to you is this. The idea behind Islam and Christianity. Wọ́n gbé àwọn ọmọ wa ní kékeré àti ìgbà tó ti bí wọn ló ti ń kọ́ wọn ní ẹ̀sìn yẹn tó sọ pé ọ̀nà gbọ̀ngàn ní ilé ọmọ yẹn ò lè dàgbà kó ronú nǹkan mi. Nǹkan tó gbọ́ dàgbà sí ìyẹn àti ó ti wá ìdílé yẹn ti kọjá ìdí ilé tó ti wá ápà bàbá ìdílé ẹ̀ nítorí ńlá láìsí kiri rẹ̀ kò sí òun. I have seen it all over our land. The problem is that àwa tó yẹ kí àwọn tó yẹ kó mọ̀ bẹ́tà àwọn fún ara wọn mọ̀ bẹ́tà. mọ̀ rárá. Ó yẹ kó ní àwọn àgbàlagbà tó máa mọ̀ pé kò sí bí ẹṣin máa ń parí ìfìyànjẹ ni o. káwọn ọmọ gbọ́dọ̀ mo sì ń bẹ ká bá gbà kí Islam àbí Christianity kó pàdé ìbéèrè àwa the blessing jáde ní pé half Islam half Muslim lọ́jẹ́. wọ́n bá dé ìrìn ìjọba lágbàáyé àwọn tó wà ní Mẹ́kà yẹn àbáwọn tó wà ní Jerusalem yẹn wá ti ní wá àádé ìgbà fún wọn gbọ́dọ̀ ní wá. Because àwa ti ní ìgbàgbọ́ pé àtọ̀jọ́ wọn ní ẹlẹ́dàá ti wá àwa ò ní ẹlẹ́dàá kankan. olúwa o. Now ẹni tó bá ń wá àlùjọ́nà ẹlẹ́dàá tí anybody bá wá fẹ́ kó ní àlùjọ́nà ẹlẹ́dàá wá sí ẹni náà pé kó fẹ́ àlùjọ́nà ẹlẹ́dàá. That is the psychology behind this religion. Tó tábà máa gbà wọ́n nínú ẹ̀ a máa fi ìpẹlẹpẹlẹ mọ́lẹ̀ jẹni. Nǹkan tó bá ti hù tí ẹ bá ti ní nídò àbí tí ẹ bá ti ní káńsà ẹ bá mú àdá sí ẹ máa pa ẹni náà. àáfàdà òpérétì káńsà ni. So àwọn láti mọ bá àṣìmọ́ máa bẹ̀rẹ̀ tó máa sọ fún ẹgbẹ́ ẹgbẹ́ pé ṣé fún ìran Yorùbá ò ní ẹlẹ́dàá kọ̀ọ̀kan káwọn ẹlẹ́dàá ètò àgbáyé. 600 years ago ní ìfẹ́ 600 years ago about 1,400 years ago ní ẹ̀sán àjọṣe wà báyìí. So àwọn bàbá wa lẹ́yìn ọtí gbèsè àti wákàtí yẹn wọ́n ti lọ fẹ́ pàdé. Wọ́n ọmọ ọkọ̀ tó ń ṣe wọ́n ọmọ ọkọ̀ tó ń ṣe. The Great Wall of China bẹ́ẹ̀ ṣe ń rìn yẹn. See, we were celebrated as one of the wonders of the world. It was nothing compared to the Great Wall of Benin. Our Benin ara wa ni wọ́n náà. Bẹ́ẹ̀ Yorùbá ni wọ́n náà. Bọ́ọ̀mù tó ṣe tí China kéde nípa àwọn ọlọ́ṣẹ́ bọ́ọ̀mù. Àwọn ọ̀sẹ̀ bá lọ sí ìṣe India. The first bomb òun ní alákùnrin nílò Ṣàngó. It was created by Yoruba people. Wọ́n gbé nǹkan tá a bá ti ṣe lójú àwọn òpólongo nǹkan tá a ṣe àtìpé àtìpé. Àwọn òdùnfà, àwọn nǹkan tá a ń ṣe, àwọn nǹkan tá a ń tọwọ́pọ̀, àwọn tá a ń rí wọn. Yorùbá ló ní ká. Yorùbá ló ní gbogbo àwọn secret ayé Yorùbá ló ní. Bọ̀dá bá lọ pé fún ìbò, òyìnbó á ti ṣe technology wá wá àpàdà pọ̀ wá. So the only way you can cure this thing is by gently beginning to erase it.
You know, the pastor is for as long as you're a Muslim, and I respect it, and I respect Christians as well. But you can never bring a letter in me, what I let that in you, just be a letter in me to the letter to you. I mean, it's not and àwọn people yìí lọ́dún lọ́yìí ẹ̀yọ́ jẹ́ mọ̀ kọ̀ọ̀kan àti Saudi Arabia ọ̀tún tí wọ́n. Yóò tọ́ bí pípò owó tó wọ́n lè gbà nínú kíní ìlú mú wọn ṣe kọ́kọ́ sí ìgbà. Olóòwò pariwo ẹ̀yin náà ẹ̀yin àgbà náà lè máa fẹ́ fẹ́ ẹ̀rọ ọmọdé tó ń tọ̀kọ̀ ó yẹ kí wọ́n fọlọ́pọ̀ yẹn sọ. Ó pè wọ́n ní Saudi Arabia láti gbà ìdí nírú. Títí bọ́ fẹ́ gbé mọ́ ìlú àkọ́wá látọ̀dọ̀ nígbà tí wọ́n kọ́ sọ́dọ̀ yìí. Ọ̀pọ̀ ìpínlẹ̀ ọ̀gbìn yàtọ̀ wọ́n fi ń kọ́ yìí sí wọ́n fi ń mọ àwọn ìmọ̀lẹ́ wọn sọ̀rọ̀ méjì wọ́n wọ́n àwọn ìrìnlẹ̀ wọ́n kọ́ lọ́dá ìrí ìrìn wọ́n mọ̀ nǹkan táwọn ṣe. Wọ́n kúrò láti wá. Ẹyin ọ̀gbọ̀n nǹkan táwọn ṣe wọ́n kọ́ lọ́dá ìrí wọ́n fowó láyé rẹ̀ náà owó táwọn fún ẹ̀yìn tó bá fẹ́ ní $1 million lórí $1.6 billion ẹ̀bẹ̀rẹ̀ sí ṣàkọ́. $1 million bí wọ́n ṣe mú sọ́dọ̀ wọn owó táwọn fún girlfriend wọn ní pé lọ́ọ̀bìlà sweet lọ́ọ̀kú lọ́la ṣọ́ lọ́ọ̀bìlà sweet òun náà máa gbé fún àwọn olórí wa ká máa lò pé $1.6 billion mo ti dolówó ní Nàìjíríà ká dẹ̀ máa gbàgbé orísun wa nítorí $1.6 billion. So when you look at any religion is control. Because you have submitted your own mindset and your life not to your ancestors but to the ancestors of other people. So àwọn ọ̀yẹ́ náà di ní lọ kí o ní north nísìnyí wọ́n wá ní directly wọ́n ní by proxy ni because àwọn awúgbà ló gbé lé lórí wọ́n dẹ̀ mọ́ láti rí bá wọn sáré lórí. Ṣé èyí lọ sí north tàbí head of Muslim ní Nàìjíríà ṣe bí sọ̀kọ̀rẹ́ Sókótó ló ti wá bẹ́ẹ̀ ni èyí lè lọ sí north yóò tẹ̀jọ́ bọ́ síwájú pẹ̀pẹ̀ ẹgbẹ́ ìdí wọn ló possible tàbí máa dáyé náà kó possible ok wọ́n á ní kí dídí ẹ̀mí tètè ní lọ́sẹ̀ tẹ̀yìn. Ẹ̀jẹ̀ wá gba irú ẹ̀sìn ẹ̀jẹ̀ ìmọ̀ra. Ẹ̀sìn tó sì rí ní àṣìṣe yìí, ẹ̀sìn ìdí rẹ̀ jẹ́ ẹlẹ́dàá fún ẹ̀kọ́ alábì ìdí ẹlòmíì. Àwọn ọmọ yẹn lọ sí yunifásitì wọn lọ síbi tó láti lọ kọ́ alábì ọ̀gbọ̀n ìdí ní. Nígbà àwọn àwọn tó ní oṣù àìyé tó kẹrẹ wá ẹ̀jẹ̀ káwọn lọ gbà wọ́n ṣùgbọ́n níjọ́ láti ṣe ìṣòro àìròsì láti ìgbà ọ̀bá gíga. Ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ló ní ẹ̀jọ̀ ọ̀pá tọ́ nìyẹn lọ. Ọ̀jọ̀ sẹ́yìn gbé láti bẹ́ẹ̀ sí ní ìlú sí ẹ̀ nínú ọmọ ọ̀hún tó bá yẹ kọ́ wà lọ. Olúwo gbèrè ní ẹ̀kọ́ ṣẹ́ ẹ̀rọ tó ní kọ̀kọ́ tó rí ìjọba ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta tí láti mọ́kà lọ́dẹ̀ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ̀ fura pé nítorí pé wọ́n ti fún lágbára ni? Jẹ́ Muslim. Bọ́lá yìí gba pẹ̀sidẹ́ntì. Bọ́lá mi ẹ̀dúró mo fẹ́ sọ̀rọ̀ nǹkan méjì lọ́wọ́ nígbà. Ṣé ìta àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ yìí ni pé ọ̀rọ̀ tó ní pẹ̀lú ìjọ sọ̀rọ̀ ní máìlì kí n lòó lórí prógrámù mi. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ mi. Ẹlẹ́kejì wa ni pé ṣẹ̀fẹ́ ní bá gbé bá ní tẹ́lẹ̀ lórí ìran ọmọ Yorùbá tí Ọlọ́run ń lo ẹ̀yìn láti champion rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Sẹ́rí alùmọ́ra àti ìṣòro lọ́dọ̀ọ́yẹ mo máa ó máa wù mí torí mo mọ bọ́lá ń fi dá yín mo mọ onílà apá ìtọ́lọ̀ ń fi yẹn ní ìwé mi torí bàbá púpọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó dára bọ́ sí ìwé àtúndàbí ẹni pé ẹ̀yìn lè rẹ́ ìdìbò mi wọ́n tó kúrò níbẹ̀ náà wọ́n tó bọ́ sí bọ́lá ń fi dá yín yẹn so ara wù mí naturally alùmọ́tò sọ̀rọ̀ lọ síbi láti ìfọ̀sọ̀rọ̀ lọ ṣùgbọ́n èyí tí àìsè lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ wá ní sábì mi lórí ẹ̀ mo fẹ́ wá ní orí ojú mi ní pé ẹni tó ń sọ̀rọ̀ yìí rẹ̀ ń sábà wọn ń lò fún wa tó ń sọ̀rọ̀ yìí mo lè fẹ́ fẹ́ ilé bá fún mi. Ìyá máa gbọ́ra iṣẹ́ tí wọ́n gba iṣẹ́ tẹ̀mí ní kọ́kọ́ iṣẹ́ tí gbogbo wa ní kí ẹ lè tọ́ba ti pa balógun ogun ti ṣẹ́ èmi ò ṣe ẹni ìsìn ní ọmọ náà ṣe ọjọ́ sí ìpàdé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìgbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ àlejò àti fún ọ lóye ní òun kà ó ní gbogbo ìrọ̀jẹ́. Ìyé mi náà
èmi náà dẹ̀ máa bèrè pé báwo ni mo ti mọ gbogbo nǹkan tí mo mọ̀ yìí ó ti àwọn ó tẹ̀ bí kan jù láwọn àgbàlagbà ẹgbẹ́ sílẹ̀ má máa ronú pa ẹ̀ sílẹ̀ wọ́n ti fọ́ ẹ máa lò lọ. A máa mú àwọn pípé yìí wọ̀lé sálọ. A máa mú wọn wọ̀lé sálọ ṣé mo fẹ́ tí mo fẹ́ ṣe. Màá yọ̀ǹda yín màá ṣe ìwé fún yín. Ìwé yẹn lẹ máa wá mú ẹ máa wá bẹ̀rẹ̀ sí bèrè iṣẹ́ èmi kọ́ ni mo máa sọ̀rọ̀. Ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ máa fún wọn ní question pé mo fẹ́ bèrè báyìí lọ́wọ́ ni mo fẹ́ bèrè báyìí lọ́wọ́ ni mo fẹ́ bèrè báyìí lọ́wọ́ ni ẹ wá dáhùn àwọn question. Ṣé ìjọba máa ṣe lọ́wọ́ máa dáwọ́ nípa ẹ̀kọ́ lórí títọ́tọ́ pé ní akéde Oòduà? Ẹ má jẹ́ ká wo nǹkan tí oníkálùkù ń ṣe. Àtọmọdé àtàkùnmọdé kó má ṣe nǹkan ní orientation sábà fẹ́ sí àwọn pípọ̀ wa ní ọpọlọ tuntun. Wọ́n ní ìwà tí wọ́n náà wà kó tó sọ ọ́ bẹ́ẹ̀. Tí o tẹ bá kàn bọ́ ló ṣe níbo lè bí akéṣẹ́ ẹ̀jọ̀ máa wà. Ẹjọ́ wa gba ọdẹ ẹni lọ́pẹ́ náà wọ́n fún mi kọ́ ní kọ́ ọ́ nípa àwọn ẹjọ́ wa lè rìn ìpàdé. The best thing is that ẹ jẹ́ ká function. Ẹ̀yà yọ̀ǹda ara mi láti kọ̀wé. Máa kọ́ àwọn ọ̀kọ̀ọ̀kan tó ẹ̀kọ́ máa ṣọ̀kẹ́. Bẹ́ẹ̀ ni ti máa kọ́ bèrè. Tí màá dẹ̀ bèrè lọ́wọ́ yìí náà ní pé bẹ́ẹ̀ ṣe wà ní ṣé màmá ẹ̀ ṣe wà láyé. Mo dúpẹ́ lọ́dọ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Mo dúpẹ́ nítorí ẹ̀kọ́ tí mo fẹ́ sọ yìí mo dúpẹ́ pé wọ́n ti lọ sàn because mo gbọ́dọ̀ sọ́dọ̀ bá ti lọ sàn. Tẹ bá ń ṣe nǹkan tẹ̀ ń ṣe tẹ ẹ gba contract kan lọ́wọ́ èèyàn kan tó jẹ́ $1 million. Tẹ ẹ jẹ́ ń ṣe nǹkan tẹ̀ ń ṣe. Ẹ wá lọ mú ẹni tẹ ẹ gba contract lọ́wọ́ ẹ wá mú ẹni kan màmá yín pé mọ́mì mi ẹ jẹ́ mọ̀ pé mo ti gba contract yóò ti di dùn ẹni tí mo gba contract lọ́wọ́ lè lè lò. Ó wá jẹ́ pé ẹni yẹn lórí ìtàn màmá yín láti kékeré tó bá yí màmá yín jẹ́ tó kò sí ìdí kí lè máa ṣe gba contract jẹ́. Ó máa lágbára o. Ọ̀gẹ̀dẹ̀ sọ ẹ má jẹ́ kó lágbára o. Kí ìyá yín fẹ́ pé ká ló pè àtúnṣe bá ní girlfriend yìí ṣe ìṣẹ́jú girlfriend yẹn lọ bá jà yín nílé sí i. Ẹgbẹ́ ọmọ tí mo fẹ́ fẹ́ yẹn kí wọ́n fi mọ nínú ọ̀fẹ́. Àwọn ọmọ ta ni o? Ọmọ mi ta tó sọ̀rọ̀ tó ní. Ẹ wá rí pé mi ta tó sọ̀rọ̀ yẹn ló pa bàbá yín kékeré tó ju gbogbo bílẹ̀ bàbá yín táwọn ọmọ yóò mọ̀ pa. Kí lè máa tọ́ fún ìyá yín? Tó lè ìyá yín kí lè máa tọ́ fún ìyá yín? Ó ti tọ́jú ẹ̀ lẹ́yìn ó ti tọ́jú ẹ̀ lẹ́yìn ó ti tọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀. Báwo la ṣe gba Islam ṣe ló pẹ̀lú ẹrú mi pẹ̀lú ìbọnú pẹ̀lú àdá? Ìgbà tí nǹkan tá a gbà tó rí àwọn ọ̀dà wa àwọn ọ̀dà wa báwo la ṣe fẹ́ káwọn ọ̀dà yẹn ṣe fún orí? Ìgbà tó yẹ pé àwa ọmọ wọn àwọn ọ̀dà wa nínú bẹ́ẹ̀rì àgbàgbọ́ tó ti kọ́ sí orí ló ti bá ayé wọn àwọn ọmọ mi bẹ́ẹ̀ gbà wọn a ti wá ń gba ẹ̀sìn lọ́wọ́ àwọn èèyàn tó rí ìwọ̀n tó pa wọn báwo ni wọ́n ti máa gba ẹ̀sìn lọ́wọ́ tó padà ẹ̀. Ṣáà tí èmi lórí ẹjọ́ bá ìyá ẹ̀ ẹjọ́ kọ́ ti gbà lọ́wọ́ yìí náà ẹjọ́ ti lórí fẹ́ náà ó wà bá ọ̀nà yóò dá o ẹgbà ọ̀nà yìí o wọ́n pa àwọn bí yìí náà wọ́n kó wọn lẹ́nu wọ́n lẹ̀ ní pé wọ́n ọ̀tẹ̀ wá tó ń gbé ẹ̀sìn wọ́n ní ẹjọ́ bá ti bẹ̀rẹ̀ a máa pàdé. Àwọn ìyá yìí dẹ̀ wá ní ogé ẹ̀yìn wọ́n dẹ̀ ń bá tẹ̀lé àwọn tó rí àwọn ìyá yìí ẹgbẹ́ ìpàdé kúrò nínú. The same thing with Christianity. Tó sọ fún títí mi, ọ̀nà ọgbà ní oṣù ọ̀nà ọgbà wí. Tóbi bá a ṣe máa ti dá bá a ṣe máa mú kí nìyí. Wọ́n ní ẹgbẹ́ ọmọ jẹun ní àpáta oníwòjú àti ìbẹ̀rù. Oníwò, we have to come headlong against this religion. They have destroyed our land completely. And I will tell you one thing. Owó tá à ń lọ sí Mẹ́kà, owó tá à ń lọ sí Jerusalem, ó tó láti tún lè wá ṣe. Táwọn Muslim bá ní problem wá sí ọlọ́run wọn. Táwọn Chinese bá ní problem wá sí ọlọ́run wọn. Táwọn ìbọn bá ní problem wá sí ọlọ́run wọn. Tí àwọn Yorùbá bá ní problem, àpò ọlọ́run òyìnbó, àpò ọlọ́run Chinese, àpò ọlọ́run India, àpò ọlọ́run Arab. Àlọ́lọ́run. Àlọ́lọ́run. Nǹkan tó mú báyẹn kó máa sọ nǹkan tó sọ yẹn nìyẹn náà.
nǹkan tó mú bọ́mọ sọ yẹn ó ti rí bá lọ́lọ́run ìgbọ́n àwọn òbí àwọn tó wá síwájú ẹ̀ dé ti bí wọn pé àlọ́lọ́run ọlọ́run wa òkèèrè ló ti wá a máa lọ bọ́ọ̀lù ọlọ́run ni. báwo ni tòkí ẹ ṣe lọ́jà ní káwíìn? kò pọ́sibù. bẹ́ẹ̀ náà ẹ ti dára ẹ lọ́pọ̀ rẹ́dì náà. ọ̀dà. ẹni bọ̀dì tó máa ṣe olórí ní ìlú àtàlù kọ̀ọ̀kan lọ sí lọ́jà àwọn olórí kàmá ó bẹ̀rẹ̀ ṣe olórí ní ìgbà ẹ̀jẹ̀ pé ayé lè yàn. ẹ ṣe ìyọ̀tẹ̀ ìbàdẹ́lẹ́dà náà ẹ̀ dá ìyọ̀ ló mílíọ̀nù ìyọ̀ náà. bẹ́ẹ̀ni sẹ́ni ẹ̀rọ ẹ̀mí ìfẹ́fẹ́ gbogbo ìtàn bíi lọ́wọ́ tó ní màá lo ọ̀rọ̀ ní màá lo rẹ̀ ó lè ṣe 16 minutes báyìí màá lo ọ̀rọ̀ ní completely ni. so nǹkan tí ẹ bá mi sọ ni pé ká plan abẹ́rẹ́ plan yẹn màá wá pè ní lálẹ́ tí bá ti kó ní local government mo wá sí màá tún bá ti gbélé dálé màá wá pè ní. ọmọ jẹ fẹ́ẹ́ bọ́dì mọ tí mo jẹ́ ọ wà. no. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìbọ̀dì mọ́ sọ́nà ọ̀mọ́ ni sẹ́ni ọ̀mọ́ ni ẹnìbọ̀dì kì í mọ́. ọ̀tọ̀ bá fẹ́ ẹnìkan pè é mọ iná rí ló sọ nílé ìyá ẹ̀ pé ọmọ ọ̀nà ọ̀sẹ̀ta olùpàtà. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹni tí ó sọ̀rọ̀ tán yìí ṣe pé fẹ́ máa sọ lọ ni mo kọ́ tiẹ̀ ni tẹ́ ẹ bá ń lọ sọ́dọ̀ wọn bóyá láago kan ni wọ́n ní kẹ́ ẹ pàdé ẹ má gbà nǹkan kan mọ́ ìgéṣì ìjọ yẹn ẹ má lápọ̀tímẹ́ǹtì mímọ́ torí ẹ ní lè lọ níjọ́ tí wọ́n máa mìtì báyìí àtijọ́ sọ̀rọ̀ wọ́n máa ti torí mi wá sí Ìbàdàn àtàwọn nǹkan mìíràn fẹ́ ṣe in fact èmi ni mo dictate hòtẹ́ẹ̀lì tí wọ́n wà èmi kọ́ mo sanwó hòtẹ́ẹ̀lì àwọn náà sanwó wọn wọ́n èmi ni mo dictate hòtẹ́ẹ̀lì tó wà òkè fún wọn wọ́n dẹ̀ lọ gbàbẹ̀ nígbà tí mo dé ọ̀dọ̀ wọn nínú room ní hòtẹ́ẹ̀lì ẹ̀rù Ọlọ́run bà mí ẹni yẹn ò ṣe júwe mi mọ bí mo ṣe lè júwe ẹ̀ tani kí n láti ẹ̀sọ́ máa ń jẹ́ àwọn èèyàn máa ń tó jẹ́ ìròyìn táwọn jẹ́ bí ìmọ̀ bí mo ṣe lè júwe ẹ̀ bí ó lè tẹ̀ tí mo mà wọ́n jẹ́ náà ni pé ẹni tí òye yé púpọ̀ jù òye yé wọn púpọ̀ jù so ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé yẹn ẹ̀yin èèyàn ṣe pé nǹkan tí wọ́n ń sọ fún mi sì ni wípé ìjà kan la nídìí láti máa bá àwọn aráabí ìjà kan la nídìí láti bá àwọn ọjà wọn sọ pé àwọn tó bá fẹ́ káwa mọ́kọ káwa náà mọ́ káwa mọ́dọ̀ wọn sọ pé àwọn tó bá fẹ́ rèpù ya wa káwa náà mọ́ lè ṣe tó bá tọ́ sí wọn o that is not what they are saying wọn sọ pé àwọn tó bá fẹ́ kó ẹran lọ jẹ oko wa kákàwé gbéra o wọn sọ bẹ́ẹ̀ o nǹkan tí wọ́n mìíràn kọ́ yẹn o ṣùgbọ́n wọ́n mìíràn wípé even apart from à ń sọ à ń jà à ń ṣe kíní kan à ń bú wọn à ń ṣe kíní kan búbú yẹn ọ̀ràn anything bí o ṣe pé ká enlighten àwọn èèyàn wa ká jẹ́ káwọn èèyàn ok ẹ̀sìkìsà èyí náà gbọ́ nǹkan sìn ẹ̀gbọ́n yìí sọ pé àlẹ́ lẹ́dàá ṣe mọ̀ pé wọn ò ṣe é bú pé àbá òṣìṣẹ́ ìjàgùdì ẹ̀ ṣe máa sọ pé àlẹ́ lẹ́dàá ṣe mọ̀ pé kò ṣe sọ bẹ́ẹ̀ fẹ́ nìyí ṣe mọ̀ pé ó bá wa sọ̀rọ̀ débi pé àwa náà fẹ́ gbà pé lóòótọ́ là àlẹ́ lẹ́dàá torí a ti fi ẹlẹ́dàá ṣe ẹlẹ́dàá tiwa àmú ẹlẹ́dàá a fi ṣe ẹlẹ́dàá tiwa ẹ wá wo bí wọ́n ṣe ń ṣe wá yànkanyànkan ẹ wo bí wọ́n ṣe ń ṣe wá pa àjẹ́ bí ẹni pé àjẹ́ nǹkan kan síbẹ̀síbẹ̀ náà kò tí ì sú wa ẹ̀sìn ni sáà gbogbo aburú ẹ̀sìn ni gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹlẹ́sìn sọ nínú election tá a ṣe lọ yìí ó ti yẹ kí yẹn lásán tó fún wa láti mọ̀ pé Ọlọ́run kì í ṣe baba ńlá ẹnìkan kì í ṣe ẹgbẹ́ baba ńlá ẹnikẹ́ni pé ẹnìkan kan ò lè dictate fọ́lọ́run pé Ọlọ́run ọ̀dẹ̀ lọ rán ẹnìkan kan sí ẹ̀dámọ́tara Olúwa sọ pé kò sí nǹkan kan tí jẹ́ Olúwa sọ pé èmi gan tí mi ń ṣe kìrìsìtẹ́nì mo máa ń ronú nǹkan mi gbogbo tí ń bá ronú mo gbà pé Ọlọ́run ló fi sí mi lọ́kàn so n tí ń ṣẹlẹ̀ ní ẹ méjì kí nìkan kan máa dì sí fún wa pé Olúwa mú mi rí Olúwa sọ fún mi pé kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí ẹ believe pé Ọlọ́run ló ṣe fún yẹn ló ṣe fún wa náà
tá kìí ṣe Christian tàbí tá kìí ṣe mùsùlùmí yóò ṣe fáwọn àwọn alábàáláyé gan náà. so ẹ kọ́kọ́ gbàgbé lórí ìyẹn, ẹ mọ́ fi yẹn tàn wá jẹ mọ́. Olúwa sọ pé gbogbo bólúwa ṣe sọ fún yín tó lórí ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ààrẹ tó sọ pé pásítọ̀ tó lé gidi tí gbogbo ayé mọ̀ tó ní tí Aṣíwájú Bọ́lá Ahmed bá wọlé òun bẹ̀rẹ̀ sí ní ṣe babaláwo láti jọ́nà àti ìgbọ̀kúnrẹ́ di babaláwo báyìí o. Gbogbo àwọn pásítọ̀ gbogbo àwọn àfà tí wọ́n jáde tí wọ́n sọ wípé kò sí tó lè mú lórí àgọ́ Ọlọ́run ti fi hàn wọ́n. Ẹlòmíì tí ẹ sọ ẹni tí ó ń bọ̀ wá jóye, ẹlòmíì tí ẹ sọ pé tọ́ba wá sa gbogbo agbára rẹ̀ tọ́ba dórí ipò ọjọ́ tí wọ́n á sọ àìrìn ọjọ́ náà wọ́n ó gbàjọba. Ìjọba ti lé lọ́dún kan. Àní ẹ má tàn wá jẹ mọ́ òun tìrí ìyàwó late Abíọ́lá bó ṣe tàn wá jẹ tó gba ń tá amúdání sọnù lọ́wọ́ wa nìyẹn. Àlọ́ ló ń bá òun sọ̀rọ̀. Fídíò kan wà tí mo ti bí léèrè pé ẹjọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lọ́wọ́ ń bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ káwa náà mọ nọ́mbà tọ́lọ́ máa ń pè yín lé lórí tàbí nọ́mbà tọ́lọ́ fi ń pè yín káwa náà tiẹ̀ try nọ́mbà yẹn wò kọ́ báwa náà sọ̀rọ̀. Àwọn ọ̀dẹ̀ àwọn òpònú wọ́n tó wá ń kó àwa náà gẹ́gẹ́ bí ẹrú. Àwọn táwọn mọ́ nǹkan ń ṣe wọ́n wá ń kó wa bí ẹrú. Àwa á jẹ́ nǹkan kan mọ́ nítorí pé àwọn tí ò jẹ́ nǹkan kan wọ́n tó ti jẹ́ nǹkan kan jà wá lọ. Ẹ pé kò tiẹ̀ sí nǹkan kan fáwọn nìyẹn. Àwọn tí ò jẹ́ nǹkan kan táyé mọ̀ pé kò jẹ́ nǹkan kan wọ́n tó wá ti jẹ́ nǹkan kan jà wá lọ. Wọ́n superior jà wá lọ. Ṣé bá ṣe máa bá lọ nìyẹn? Kéde tó wí tàwí ẹlòmíì àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ má jẹ́ ká máa ka gbogbo nǹkan kọ́ mọ́. Gbogbo nǹkan tá a bá gbọ́ lẹ́nu Yorùbá gbogbo ọmọ Yorùbá tá a bá gbọ́ lẹ́nu ẹ̀kọ́ ni ọmọ Yorùbá. Ètò ọ̀pọ̀lọpọ̀ náà wọn tó jẹ́ ọmọ Yorùbá wọ́n yẹ sọ ọmọ Yorùbá àtàtà. Ọmọ Yorùbá àtàtà wà. Àwọn tó jẹ́ wípé Fúlàní ló yan ìyá wọn lálẹ́ tàbí elédè míì ló yan ìyá wọn lálẹ́ tí wọn ọ̀dẹ̀mọ̀ kó yóò ti dúró tán lọ tí oyún mọ́kọ lọ́rùn. Àwọn yẹn pọ̀ rẹpẹtẹ. Àwọn tí mo sọ wípé bàbá great grandfather wọn títí dórí wọn ilẹ̀ Yorùbá ni wọ́n bí wọn sí. Àwọn náà ara wọn ni wọ́n á gbọ́ Yorùbá. So tí ni mo fi sọ pé ẹ mọ̀jà wọn sọ pé àwa Yorùbá àdá because nǹkan tẹ́ ẹ̀ ń rí tí àwọn Yorùbá kọ̀ọ̀kan míì ń ṣe yẹn tẹ́ ẹ̀ ń fi ń kọ̀ndẹ́mù gbogbo Yorùbá lápapọ̀. Nǹkan tẹ́ ẹ̀ rí ni pé kì í sọmọ Yorùbá ó kàn gbọ́ èdè Yorùbá ni. Àbí ṣé ẹ̀ láwọn ọmọ Yorùbá tó fẹ́ ìgbọ́ Lárúbáwá ju Lárúbáwá lọ ni. Àwọn èèyàn máa gba profession lórí èdè Lárúbáwá. So ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ èdè tẹ́nìkan fẹ́ wá fi tàn wá jẹ ẹ jẹ́ ká fi sílẹ̀. Àwọn èèyàn kan náà tó wá wà náà ó yẹ pé a lè sọ bí wọ́n ṣe jẹ́ báwọn bá ṣe ń fà sókè báyìí ni wọ́n ń fà sílẹ̀. Igbó ọmọkùnrin kan tó pẹ́ra rẹ̀ lọ́mọ ìlú mi ó ní bàbá òun lè mi ò ń ṣe bàbá rẹ̀ o mo mọ iye ọmọ tí mo bí. Màá fẹ́ kẹ́yìn èèyàn ó lísìn sí nǹkan tó ń sọ lórí fídíò tẹ́ ẹ wò tán níbi tí mo ti pe Olúwo àti Mufti Ìwó ní Amugbó. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ lísìn kẹ́ ẹ gbọ́n tó sọ kẹ́ ẹ wá sọ irú èèyàn tó jẹ́ fún mi nínú kọ́mẹ́ǹtì yín ẹ lísìn. Ẹ̀rí ìpàlọ́sọ̀ ẹ̀ka lé o. Ẹ̀ka lẹ́sà. Bẹ́ẹ̀ wọ́n ṣe fún ẹ máa bí nípa àpọ̀wọ̀ àti bàbá mi yẹn jẹ́ ẹ má lo tàbí mi bàbá bàbá mi yẹn jẹ́. Ló ṣe wà bẹ́ẹ̀. Ọmọ program. Mo jẹ́ ìyàkọ́jẹ́ pé mo máa wo program yìí kan. Mo dẹ̀ máa ń like gbogbo program yìí. Ọmọ ń wọ̀ ọ́ lọ́wọ́ ń pè ẹlẹ́ ń bẹ̀. Ó lè bí yín mú o. Ṣẹ̀gbọ́n. Ẹ má bínú ta. Mo dẹ̀ pé rí kọ́ọ̀tù mi náà mo ṣe ń sọ̀rọ̀. Ṣẹ̀gbọ́n.
But nǹkan tí mo kàn fẹ́ fàyọ ní ìtẹ́tẹ̀ mi ní ìdíwọ́n ìfúnpá máa yàtọ̀ kíra wa ní tẹ́tẹ̀ mi sọ̀rọ̀. ẹ máa gbọ́ kọ̀m̀pléè lọ wà. Ẹ bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn lè máa wùwà oríṣiríṣi. Ọtí wa wọ́n èyí ò ní ìpín bóyá ìwé nǹkan tí èèyàn kan ń ṣe nínú tó ń dé kó wà yẹn sá. Wọ́n ẹ lè má jẹ́ nǹkan tí mi sọ o. Ọ̀rọ̀ ọ̀gbẹ́sẹ̀ ní ẹgbẹ́ ọ̀gbẹ́ náà ní olùkọ́ òwúrọ̀ yìí. Ọlọ́run títẹ̀ ń sọ lọ́wọ́ ẹ̀yìn ọ̀rọ̀ àmúgbó. Àìmọye tọ́rọ igbó tó wà ní important places tí ẹ̀dẹ̀ ní ẹ̀fà mẹ́ta àmúgbó láì. Àwọn ṣe wà. Ẹgbẹ́ ẹ̀yìn náà sọ̀rọ̀ ẹ̀dá ọ́ pé àìmọye àwọn èèyàn tó mú gbó bẹ́ẹ̀ lè mọ̀ kán mú gbó. Ẹjọ́ bá ti mú gbó tán mà sí owó àbúrò àwọn òyìnbó ni wọ́n máa yọrọ ẹ̀ fún. Fún Amẹ́ríkà ni. Nǹkan ṣẹ̀ṣẹ̀ fún Amẹ́ríkà ni. Nǹkan ṣẹ̀ fún Amẹ́ríkà. Aláwọ̀ tó yẹ pé àwọn ọdún bá ná ẹ̀yìn náà rí láti wà l'Amẹ́ríkà. Mi ò sọ pé mi ò ṣe inú mi lè fẹ́ mi náà pè wọ́n lómi dáná. Inú mi fẹ́ pè wọ́n lómi dáná. So ìyẹ̀dá èèyàn tí irú àwọn òfin yẹn náà jẹ́ la pè wọ́n yẹn. Ọmọ mẹ́ta ẹ̀ṣẹ́ rí ìgbésẹ̀ yìí tí mo jẹ́ rí fọ́nrán ọgbà bàbá yìí bàbá fi rẹ̀ lọ́jọ́ tó lọ́mọ pàdán ní bàbá fi ní. Ilé iṣẹ́ bàbá rẹ̀. Ìtẹ́ bá níbẹ̀ tó rọ́ọ̀dù yẹn ni kẹ́ ẹ sọ. Ìtẹ́ bá tó. Ọtí ẹ̀ ti fọ́ rọ̀ǹdù nínú ọmọ aláìsí pé tẹ̀sí ń kó gbogbo onígbó pọ̀. Gbogbo onígbó pọ̀ kẹ́ ẹ láìsí ẹ̀. Gbogbo onígbó pọ̀ kẹ́ ẹ láìsí ẹ̀. Lẹ́yìn bá ti rí ní ilé kọ́lé mi bá máa rò ẹ farabalẹ̀. Ọ̀pọ̀ dandan kẹ́ ẹ láìsí ẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti bá wí ní gbogbo yẹn máa láìsí. Gẹ́gẹ́ bí wọ́n bẹ́ẹ̀ bá wí ní gbogbo yẹn máa láìsí. So bẹ́ẹ̀ láìsí ẹ̀ yẹn dọ̀sán mi ìdí kò dá. Torí ẹ̀yìn ọmọ yẹ àwọn èèyàn tó ti pè mí lónìí. Mọ yẹ àwọn èèyàn tó ti pè mí lónìí tó ti gbàdúrà fún mi. Kẹ́rí ọ̀rọ̀ tí mi ń sọ ọ̀rọ̀ láìsí kọ́ mi ń sọ. Mo láìkẹ́ mi ò láìkẹ́ ẹ̀yìn ń sọ ọ̀rọ̀ mi. Mo ti tẹ̀lé kan àyọ̀ ní pé ẹ̀yin kan ọ̀gbìn yóò máa gbé ẹ̀kọ́ pàgbó. Mo mọ̀ pé ó gbàgbó. Mo mọ̀ pé olúwo náà bá ẹgbẹ́ àríṣolú lórí íńtánẹ́ẹ̀tì. Ṣé bẹ́ẹ̀ rí tolúwo lórí íńtánẹ́ẹ̀tì? Mo ti ṣe bàbá ẹ̀ ọ̀pẹ̀jẹ́ ẹ̀ tó jẹ́ bàbá wa àgbọ̀ ẹ̀ tó jẹ́ pẹ́sidẹ̀ntì wa bàbá wa tó jẹ́ Tinubu ẹ̀ tó jẹ́ tẹ̀mí súnmọ́. Tó yẹ àlè máa sọ wọ́n àwọn ìwà tí ẹ tó jẹ́ bàbá wa bí òun yẹ kọ́ lè yí lọ. Ẹ lè sọ pátápátá pé àwọn èèyàn sọ pé mu bánánà wọ́n fi ń bù náà. Àbí tó bá wù àti òdà wá fi bù. Èmi ò ní sọ yẹn bíkọ́ pé bàbá ní Tinubu jẹ́. Aláwọ̀ èèyàn ti ẹ̀ fi ń bù ẹyin náà ló sọ yẹn tó bá wù yẹn fi ń bù àwọn èèyàn fi ń bù náà tó bá wù àti ọtí ìgbésù ayọ̀ ọ̀gbẹ́ àwọn ọlọ́run. Ó lè ní nǹkan kan lórí ìfúlẹ̀sì ẹ̀. Èmi náà gbà bóun tèmi ṣe rí nìyẹn. Tẹ́rí èèyàn máa ṣe rìsáàtì gan. Tí a bá fẹ́ kọ̀rẹ́tì lórí nǹkan kan. Bó bá ní ẹ bá ṣe ń sọ ni màá máa rí rí sí. Yóò ẹ sọ fún mi ní wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mú bó. Àwọn tó mú bó sí mi ò mọ̀ yẹn mi ò dárúkọ wọn náà. Òbí ìdájọ́ ti tẹ̀lé mi. Ẹgbẹ́ mi mà tó mú igbó tí kò yẹ bá lára mu. Tí mo mọ̀ pé igbó ló ń influence láti ṣe tó ṣe orí mo sọ̀rọ̀ ẹ̀yẹ. Mo mọ̀ pé igbó ló ń influence láti ṣe tó ṣe. Ẹ má bẹ ẹgbà ẹ̀yin gan ìṣẹ́ pọ̀ l'Amẹ́ríkà ni ẹgbẹ́ ìmọ̀ nǹkan Chicago jẹ́ ti kúrò tó legalize igbó kò tí ì ju 2 years ago lọ. Tí ò bá ní nǹkan tí wọ́n ń ṣe lára ọ̀ ní legalize. Àwọn lọ́dọ̀ ni wọ́n ti legalize ẹni ògbé Nàìjíríà bàbá ìwọ̀n ẹ má fi ọ̀rọ̀ ẹ má bàrọ̀ Amẹ́ríkà ṣe kankan fún mi ẹ má ẹni kọ̀ fún ọ̀rọ̀ Amẹ́ríkà pẹ̀lú Nàìjíríà. Ṣé bí wọ́n ṣe legalize ẹ̀rí nìyí? Ṣé bí wọ́n ṣe legalize ẹ̀ l'Amẹ́ríkà ní legalize ẹ̀ nìyí? Ṣé ẹ̀yẹ máa fi kúbẹ̀ ní ewé wa? Ẹ má bínú ẹ gbọ́ délẹ̀. Lọ́sẹ̀ má bí nípa ẹni mo ń bá yín tí sọ̀rọ̀ létà ẹlẹ́ẹ̀kan tó kọ̀. Ẹni ẹ̀rọ ni o lórí ọ̀rọ̀ gbó náà ni complain o Ẹ má bí nípa pé mo pe àwọn èèyàn pé wọ́n sọ pé àwọn ọ̀gá ìgbé ẹbí bóyá mo ń lé wọn ẹ̀mí ọ̀sẹ̀ pàpọ̀
ó fẹ́ tọ́lọ́ àtẹnìyàn ní òkè máa wò program yẹn. ó fẹ́ bá mi dírẹ́sì ẹ̀. program yìí ẹ̀kọ́ orí ọkọ̀ tí ẹ ṣe orí program tẹ ọ̀tẹ̀ ṣe tẹ ní kọ́mẹ̀ntì pé èèyàn ní kò ṣe kàrò ìrè ìpè kóòtù ìjìrì ní ẹ̀mí correction yẹn lẹ́yìn tó ti padà sí kàrò ìjìrì gbogbo ọ̀pá ìdí máa ń fọ́lù kò sí nǹkan yín tí ẹ̀kú wọn ń fọ́lù ní àdúgbò ẹ̀fà ní ẹ̀kú mistake níwájú ọlọ́run àti ènìyàn èmi kan sára jẹ́ pé ẹ má máa jẹ́ ká kó ọ̀dà bí ọmọ ẹni tí àwọn ẹlẹ́sìn kò ń ṣẹlẹ̀ náà ni díẹ̀ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bàbá tí ń kó gbogbo nǹkan pọ̀ a lè máa kó pọ̀ láti bẹ̀rẹ̀ nítorí pé ìtú nǹkan ti ń rí bọ́ọ̀sì a ní láti kó pọ̀ because impression táwọn èèyàn míì tó ń bọ̀ tó máa rí with impression náà ní àti ìwà wa Áfíríkà sì ń wò lórí gbómìnà ni o. ìyá wèrè àbí bóyá wèrè kan wọ ẹgbẹ́ tó bá pa lọ́pọ̀ mọ́ ọ̀pọ̀ tó ń ṣe náà tábà wò pé táwọn couch ní Nàìjíríà ṣe ń ṣe làwọn náà bá ti máa rí àwọn àǹfẹ́ àti àtúntò ìlú ìbẹ́sọ̀ yẹn sínú àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn tí wọ́n ní ìrànwọ́ gbàgbó àjẹsọ́ tó wá gbógbà onígbàmọ̀ rẹ̀ kọ́mí ẹ̀kọ́ bí agbódà kan tí ọ̀gá bá tún máa wò náà tí ò bá dá àwọn advanced world báyìí ọ̀tún máa lọ́dà láì gbé ẹ̀ tọ́lọ́ ti rí fún ọkọ̀ ń ṣe lára ni. ìdí ìṣàbò àwọn àti àbẹ̀wò ní sórí mi ìfẹ́ kábọ̀ ìlú tí ó ti máa dàbẹ̀ yíyá ní àṣà. mo ní kó mọ́ kọ̀ǹtì àti ìṣẹ̀lẹ̀ lamẹ́ríkà pẹ̀lú bí ọmọ Yorùbá là wà kálukú ló ní culture tiẹ̀ nobody can force you to his or our own culture. amúgbó ohun tí wọ́n ń pè ní amúgbó nílẹ̀ Yorùbá kò sí ẹni tó fẹ́ bí àwòrán yẹn ẹni mọ bí ààrẹ mi nílẹ̀ yìí nílé ìlú òyìnbó pé gbogbo yín mú tó torí ìjọba ti legalize ẹ̀ that is níbẹ̀ yẹn ìjọba ò legalize dábàá mọ́ọ̀yàn bí ilé ní iye ẹ̀wọ̀n ọdún tó ń lọ sí dábàá ká gbé mọ́ lọ́wọ́ ó mú lásán so wọn ò lè fi iye tó kò sí kò sí lè fi irú yẹn pílíìsì irú èmi lórí tí mo gbé dání tí mò ń preach ọ̀rọ̀ Yorùbá lè mi ń preach ọ̀rọ̀ western world ni wọ́n ló ń plead yẹn ọ̀rọ̀ western world ni ẹgbẹ́ mi lè gbé dání tó tí bá jọ pé yẹn mú gbó ẹjọ́ bá tẹ̀lé amúgbó nílẹ̀ Yorùbá ọmọ tó túmọ̀ tó bá wọ́n bá mú gbó lájájá tó bá tí yóò bá ti dáadáa wọn ò ní èpè lámúgbó kódà kí wọ́n mọ̀ kó máa ń mú kọ́wọ̀ kó máa ń fà á tí yóò bá ti wà tí yóò tọ́ torí pé generally ìgbó máa ń yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí nítorí tí àwọn èèyàn gbígbó máa ń yí lórí tí wọ́n tó bá dání ẹjọ́ bá ti ṣe ìta tí ò dáa. tẹ́ẹ̀kìn wa àti máa sọ̀rọ̀ yìí lórí máa fi ní báńkì kan gbà tẹ́fà tọ̀ ẹ Ọlọ́run jí kẹfọ̀ ọ̀gbọ̀n torí Ọlọ́run á jí kẹfẹ́ fún wa ẹ̀kún mọ̀ ń gbọ́ nígbà. ṣé o lè rí ní bá sọ̀rọ̀ kan convince mi lórí àwọn kan bá ágì mi lórí. mo ń ìfà tó ń gbogbo tẹ́lẹ̀ ìjọ sọ ìgbà mo lè gbé sórí afẹ́fẹ́ káwọn èèyàn tí wọ́n fún ara rẹ̀ wá wo kọ́mẹ̀tì tó máa wáyé lórí ẹ̀. ẹ̀ka inú ọ̀sán tó ń wọ̀ ẹ̀fẹ̀ ẹ̀rí kọ́ ọ̀dẹ̀ mọ̀tẹ́lẹ́ ti bá lẹ́nu kẹrin ìgbàgbé lórí ọmọ pé orí kọ́ọ̀dù ẹ̀ ẹni ètò orí burúkú èèyàn sórí aago mi yìí tí bá mẹ́sàn láti òní di next year gbogbo tó ń tẹ̀lé ẹ̀ bá sọ gbogbo tó ń tẹ̀lé ẹ̀ bá sọ rí tí bá sáàtì orúkọ ẹni tí màá ti sáàtì ẹ̀ gbogbo ẹ̀ ni màá gbọ́. tó ìgbàgbé lórí tó wọ́n rí kọ́ọ̀dù ẹ̀ èyí tó wọ́n fi máa gbọ́ ìwé nínú ìwáàkà mo ka pé orí ni mo ní ọkọ̀ ọjù àjọ ìjọ mi èkì kàn ń bá yẹn sọ̀rọ̀ tí ń bẹ̀ lọ gbé nǹkan tó bá mi sọ. ẹni pẹ̀lú wọn máa ń jẹ ní àgírímẹ́ǹtì náà fẹ́ẹ̀sì náà fẹ́ dàrẹ́tì ọ̀hún dàrẹ́tì ọ̀hún sọ fún wọn pé mo lè gbé. ọmọ máa ń pẹ̀lú wọn lọ́wọ́ àgbèrè pé ṣé kí n gbé. ètò omi oṣù ló ń kó pèmọ̀ tó bá ọmọ Yorùbá mi ní mo lè mọ̀ tó tí Yorùbá ń pè ní mọ́mọ́ tó tí Yorùbá ń pè ní kéèyàn Lẹ́yìn tó wọ́n sọ̀rọ̀ ní bàbá wọ́n tà láti tírèmì mi nìyẹn. Bẹ́ẹ̀ ó bá jẹ́ màmú ní ti àwọn ọmọ rẹ̀ lè lè dáhùn lè tírèmì. Àwọn nǹkan tó wà tó lè tírèmì lọ sí mi kí ṣe pé skul pé ìfẹ́ lọ skul. So èmi ò tàbí bọ́ ọmọ ẹbí jùlọ. Kódà tó jẹ́ ìwé ìwà lọ́kà. Ó ṣe ọkàn dá gbogbo ẹ̀mí mọ́ra wọn ni. Ó ṣe ó kéré sí mi jùlọ náà tí máa sọ̀rọ̀ tó máa sọ fi ẹni lórí lọ. Ó kéré sí mi jù tí máa sọ̀rọ̀ wá. Sọ fún mi farabalẹ̀ nígbà tó ń kọ́ sọ̀rọ̀.
tí ẹ bá ti wá sọ̀rọ̀ ìyá máa sọ ẹ̀yìn ní ìjọkẹ̀kẹ́ ní nǹkan táwa méjèèjì sọ èmi ò bá yẹn sọ fún ọ̀rọ̀ bẹ́yẹn torí mi ò sọ ọmọ kékeré wa àbọ̀ ìṣẹ́gun mi ò sọ ọmọ kékeré wa so I don't just talk to people anyhow so bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lọ́mọ àfọ̀dá gbogbo àtọ̀ sọ̀rọ̀ tó mọ̀ sọ tèmi lé lórí ní ìgbà tí bá bá kọ́ọ̀tì ẹ̀ máa sọ fún bẹ́ẹ̀ báyìí máa dé kọ́ọ̀tì ẹ̀ máa dé kọ́ọ̀tì ẹ̀ bọ̀dé máa tún tẹ́lọ̀ wàá máa sọ gbogbo ẹ̀ lórí ṣé kọ́ọ̀tì Yorùbá lè tó gbé ẹ ṣé kọ́ọ̀tì Yorùbá. ẹ ṣe ẹ̀yin èèyàn mo rò pé ẹ ti gbọ́ n tó ṣẹlẹ̀ láàrin èmi àti ọmọkùnrin yẹn ó ní ọmọ ìlú mi lòun ọmọ Ìbàdàn lòun nínú ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn náà mo ti sọ fún yín náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló lè pẹ́lẹ́ lọ́mọ Ìbàdàn mo dẹ̀ ti sọ àwọn instances táwọn èèyàn fi lè pẹ́ àwọn lọ́mọ Ìbàdàn tí wọn kì í dẹ̀ ṣe ọmọ Ìbàdàn ìyẹn kọ́ ló tiẹ̀ wà very very important iṣẹ́ rí ẹni yìí ń dìfẹ́ǹdì igbó ni o pé báwo lèmi ṣe máa sọ pé àwọn tó máa mọgbó àwọn òmùgbó àwọn wèrè tó mọgbó ẹ dákun igbó mímu ṣé orúkọ ìdílé àwọn arákùnrin yìí ni ṣé òmùgbó làwọn nínú ilé wọn tó fi jẹ́ pé inú gbogbo tí mo sọ tí gbogbo yín ń ṣàdúrà fún mi tẹ̀hún táwọn èèyàn ń send voice messages sórí àti bẹ́ẹ̀ tó ti fún mi lówó lẹ́nu àná tí gbogbo yín ń dunnú yẹn ẹ wá wo nǹkan ẹyọ kan tó ń rí nǹkan tó rí ni pé mò ń bú onígbó ọ̀wá ní pírẹsidẹ́ǹtì wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ wọn gan-an wà ń sọ̀rọ̀ ọ̀fẹ́ máa sọ̀rọ̀ drug mo ní máa wulẹ̀ sọ̀rọ̀ ṣebí drug bẹ́ẹ̀ sọ pé ó mu drug táwọn èèyàn tó ń bá ti ṣe nǹkan tí ò dáa táwọn èèyàn dẹ̀ rò pé bóyá torí nǹkan ló mu ló influence wọ́n á sọ ìyẹn ò ní mí nì kò ní ebi ẹni tẹ́ ẹni ó mu gbádá ó mu gbogbo ẹ̀ náà ṣebí lórí gbédépò láyé kí lè rí ṣe sí mi ò dárúkọ ẹnìkan àwọn tí mo mọ̀ pé ó mu gbó tí wọn igbó yẹn ò dẹ̀ bá wọn lára mu torí ìwà àdánù ni wọ́n hù àwọn ni mò ń ta sí mi ì dárúkọ ẹnìkan ìwọ́dẹ̀ gbá kan rí ewúye wákàtí ewúye ìṣẹ́jú tó fi waste time mi Yorùbá náà lérè náà ó lè pẹ̀lẹ́ pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ hàn mo fún ọ sọ fún wa pé ọ̀tọ̀ nìwé ọ̀tọ̀ ni kéèyàn onílàákàyè àwọn bàbá wa máa ń kọ orin kan mọmọgbọ́n orí mi lónìí náà kàwé o bí n kàwé mọmọgbọ́n orí mi o so ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ give comment lórí ọ̀rọ̀ máa yí gàgàgàgà ẹ dákun torí Ọlọ́run mo pè yín sí àkíyèsí pé kẹ́ ẹ give comment lórí irú èèyàn tó jẹ́ nílẹ̀ Yorùbá ẹ wo ohun tí mo sọ lánàá ẹ wo the only thing tó rí mú jáde ń bẹ̀ pé mo pè gbogbo àwọn ìlà mogbó mo bú gbogbo àwọn amogbó kì í ṣe pé ó ní mo pè gbogbo àwọn èèyàn ó ní mo bú gbogbo àwọn amogbó ó wá ń try láti justify igbó fún mi èmi yìí ṣe èèyàn rádaràdá bẹ́ẹ̀ yẹn o tó bá jẹ́ pé ní ibi tó ti ní wọ́n bí ọ nìbàdàn tó bá jẹ́ wọ́n mọ̀ ọ́ ní òmùgbó tàbí igbó lẹ fi ń ṣe competition ní ilé tí does not mean pé bẹ́ẹ̀ ni wọ́n mú nílé tiwa o ọkọ mi èmi ò bí ọmọ tó mu sìgá níbi pé màá lè tó mu gbó mi ò dẹ̀ bú àwọn onígbó tí wọn ò ń ṣe jàgídíjàgan tí wọn ò kì í jẹ́ kí igbó influence àwọn bí ó tiẹ̀ lè mọ̀ pé nìyẹn mu gbó náà nígbà tí ò bá tí nǹkan kan ẹni tí ò mu gbó gan tó bá ti ṣe àwọn nǹkan tí ò dá àwọn èèyàn máa béèrè lọ́wọ́ ẹ̀ tó misbehave fún wa ní àṣọ mu gbó ni bẹ́ẹ̀ tí ò tiẹ̀ mu gan ká tó wá sọ èyí tẹ́ mu èmi ò ní kó ọmọ mu gbó tiẹ̀ tó bá jẹ́ tó wáyé tiẹ̀ wá mu nìyẹn Ọlọ́run Olódùmarè yóò fún ẹ mu so ṣé rí a ní láti pera wa sí a ní láti kọ́ra wa ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ẹ dákun ẹ wo ọ̀rọ̀ ń tà ń sọ bọ̀ ọ̀rọ̀ tí àwọn Fúlàní àtàwọn Lárúbáwá ń ṣe fún wa là ń sọ bọ̀ ẹ wo ọ̀rọ̀ Ìgbò ló important sí ẹni nìkan ọ̀rọ̀ ẹyọ kan tó gbọ́ nínú gbogbo tí mo sọ nìyẹn now mo ní èrò pásítọ̀ tó jẹ́ pásítọ̀ tó dá church sílẹ̀ ẹ dákun ẹ bá mi listen sí pásítọ̀ yẹn. God bless you, sir. Èyí pásítọ̀ mi ò rí òkú jẹ́. Mo ń gbọ́ program yìí kan lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ fún mufti ní sí àwọn òṣìṣẹ́ ọ̀rọ̀ táwọn pípò ń sọ.
nítorí Ọlọ́run mo bẹ̀ yín lórí nǹkan tẹ́ gbàgbọ́ kẹrí nǹkan wọ̀nyí nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ tí gbogbo wa bá fi sílẹ̀ ohun tí wọ́n ń gbọ́ nísìnyí wọn nílè ìfẹ́ǹdì ẹ̀ bí àyè nífà ẹ bájọba sọ̀rọ̀ ní gbogbo àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀ǹbáyé ẹjọ́ ẹ fi máa ṣeré kẹjẹ́ tí gbogbo àwọn ẹ̀ máa rí gbogbo àṣà ilẹ̀ wa pátá ló ti sọnù mo sọ́yìn o kìrìsìtẹ́nì ni mí o pásítọ̀ ní ṣùgbọ́n ní nǹkan tí mo gbọ́ lẹ́nu àwọn bàbá tó bí wa ká má fẹ́ ta ẹni ká má gbé sáàrin títì wọ́n á fi etí wọ́n ń tà wọ́n á fi sẹ́gbẹ̀ẹ́ káàní yẹn má wá síbẹ̀ lọ́dún kan tí wọ́n bá rẹ ẹyin ẹ̀ tán ẹni wà ní àdába pọ̀ lónìí àfi síbẹ̀ ṣé ìyá lè dá òun sí ìbẹ̀rù Ọlọ́run wà pẹ̀lú àwọn ẹ̀sìn ìbílẹ̀ wa ìbẹ̀rù Ọlọ́run tó péye kò sí mọ́ o àwọn ọmọ àyàjá àràbùkà wọ̀nyí tó ń pàtàkì kan tí ẹ̀ ń sọ tí kan nu wọn sọ tó ní tó yọ máa lè lọ́rùn nìlà ẹjọ́ ẹ ẹ̀skéèpù àwọn ọmọ wa lọ́wọ́ wọn kì í ṣe ló wá báyìí wọn àwa ti mọ òótọ́ yes kò sí àwa ti mọ òtítọ́ ọ̀gá wọn wọn ká bí ìkàkíkà kan ń pa wọ̀nyí àwọn ọmọ yóò ní mọ̀ tó yàtọ̀ sí tòsí ẹjọ́ ọgbẹ́ni ni ìwọ́n ti ṣì wọ́n lọ́wọ́ rẹ̀ dì ẹkẹ́yẹ ní Ọ̀rúnmìlà dání ń jẹ́ Mọ̀mọ́dù níwájú Ọ̀rúnmìlà láti lo síbò ẹgbà wá o ẹjọ́ fà ẹlẹ́ẹ̀kejì àwọn eré kan tí bàbá yẹn ẹlẹ́gbẹ̀ẹ́ kan ti ṣe ti pẹ́ mo sì ń gbọ́ eré yẹn níbi tí àwọn òrìṣà ti wà lórí ayé Ògún Ọya Ṣàngó. pásítọ̀ lẹ́nu sọ̀rọ̀ wọ́n ní chọ́ọ̀chì. ìrántí nínú eré yẹn ní òmọ káìtù ẹ̀ náà ó dábàá tẹ́ǹtì ló ṣe tí bàbá ẹlẹ́mu kan tó gbé kòrògbòrò kiri gbogbo ẹnu òfìfo tó yanrí ẹ̀ sókè tí ó yóò fi ara lẹ́nu tóògùn dé tóògùn fẹ́ mẹ́mu tóògùn wa ní kò sẹ́gun bẹ́ẹ̀ tó ń di sí ìgboro ni tí ikú gbogbo wọn bẹ́ẹ̀ yẹn yé wọn já olókun wọ́n wà ní eré ẹjọ́ ẹ bá ṣe káwọn eré yìí máa padà sórí screen káwọn ọmọ máa rí káàkiri máa mọ nǹkan nípa àṣà ilẹ̀ Yorùbá kí gbogbo àṣà wa yìí má parun tányányá yóò dára fún yín káwọn ó dàbọ̀. bẹ́ẹ̀ mi ò ṣé mo lè yẹ ọwọ́ pẹ́ẹ́sì fẹ́mi pẹ̀lú ìjọ sọ̀rọ̀ ṣé mo lè lò lórí afẹ́fẹ́. Gbórúkọ mi ti pẹ̀lú jẹgbọ́n pásítọ̀ ni mí mo dá ṣọ́ọ̀ṣì lẹ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn àṣà ilẹ̀ wa yìí ó rìn sí ju gbogbo àṣàkáṣà àwọn àtọ́rìn wa wọ̀nyí lọ. Nígbà tó gbé gbogbo àwọn àṣà òfò ilé lọ máa ń jalè ní gbogbo ìṣẹ̀lẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀. Kí n má kàn sọ àfọ̀jáàmù ni èèyàn lè wọn Ọlọ́run níṣẹ́ sílùú ó bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn tó rẹ́ tó ọkọ̀ wọn ló pa tálọ́kù tó fẹ́ jíṣẹ́ ọmọ èèyàn táyé ẹ̀kọ́ tí Jésù kọ́ wa ń tiwa ẹ̀kọ́ pé káwágbẹ́ elétò tó yí tò lé rí ní tí ọ̀tá ẹ̀ gan gẹ́gẹ́ bí ara rẹ̀ tó gbàdúrà fọ́tà ẹ̀ làwọn eléyìí rí rẹ́ o. Ẹni ní títí ikú bí o, ẹni ẹ̀yìn àfáànàbì mọ́mọ́, wọ́n jẹ́ káàbì bá jára gbára kó jà fúnra ẹ̀ náà. Ẹwọ arábìnrin Sókótó yẹ ẹgbẹ́ orí ẹ̀ ló fáànàbì mọ́mọ́ ẹgbẹ́ yídà, ẹtún gbé orí ẹ̀ ẹtún gbé kọ́gi, ẹ̀ ń gbé yídà eléyìí ẹjọ́ ta ẹni ṣẹ́ṣe o. Wọ́n lọ ara ìlọ́wọ́ ẹni ṣẹ́ṣe o. Gbogbo òṣèré pátápátá ẹni ṣẹ́ṣe o. Àwọn èmi ń gbà Ọlọ́run jọ ìtàjẹ̀sílẹ̀ ìtógẹ́. Akílódé inú ọtí ń mú Jésù ẹ̀yẹ́ ní Kristi ẹ̀jẹ̀ kó gbọ́dọ̀ wá bá ọjà kó sọ pé kì í níjọ ìlà. Òye yé wa. Silence is best answer for a fool. Àwọn èèyàn ló ti yí lórí báwo ló máa sọ tí gbogbo àgbáyé káwọn ọmọdé lẹ̀ ń gbọ́ kó sọ pé ẹ̀sìn Islam òun ló na ẹgbẹ́ Yorùbá. Yorùbá tó jẹ́ pé òyìnbó gan débí wọ́n bá system of government wa pé yẹ òwe lè ti mọ tán ṣe ọ̀tún àwọn òsì àwà káka ọ̀tún àwà aṣọ̀rọ̀ àwà láti máa kẹ́kẹ́ sí ti ọba. Ṣé gọ́ọ̀mẹ̀ntì òun ló fẹ́ dà tó yẹ ká?
these useless people káàkiri dàpọ̀ ọ̀run káàkiri every year rú. Ọlọ́run rẹ̀ lọ́wọ́ ẹ̀wọ̀n wọn ń kárí lára oníṣẹ́ lè máa gbọ́ lójú ìgbò tí ìgbà yìí sọ̀rọ̀ mi àbí àrífẹ́ ọjọ́ iwájú àmọ́ wa rò. Àbí àrífẹ́ wọn. Àgbà ìgbésẹ̀ ní kẹ́yìn náà gbé látọ̀dọ̀ yìí pẹ̀lú gbogbo pòsì yìí wọ̀nyẹn. Gbogbo àwọn eré ìṣẹ̀ǹbáyé gbogbo wọ̀nyẹn. Lábẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìbọn tí ń bá wọn nọ́mbà wọn, ọlọ́run wọn máa ń pè wọ́n máa sọ. Ojú àwọn nǹkan wọ̀nyẹn ìbílẹ̀ ẹjọ́ tó ń tẹ̀sẹ̀ ẹjẹ́ kan máa gbé dìde. Káwọn ọmọ wa máa rí, ó máa ń pẹ́ gbogbo ọkàn náà tójú kan bìkan náà. Wọ́n ènìyàn máa sọ pé káwọn ọmọ ilé tó ń nìbọn, káwọn ọmọ ṣe ń nìbọn, káwọn bó ṣe ń lù wọ́n. Kí ni irú ọmọ yẹn máa yà lọ́jọ́ iwájú bẹ̀rẹ̀ ẹ̀yà? Tó yẹ pé lágbára ìyàwó kankan. Wọ́n máa bá gbogbo sòsáyẹ́tì jẹ́ dànù. Wọ́n máa sọ nígbàrà ká. Ọlọ́run jọ gbọ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ máa tẹ̀lé nọ́mbà bàbá ọlọ́run ìgbàwọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ìṣọ́ ọlọ́run fi ilé yìí o. Ẹ̀ẹ́dẹ̀rí àwọn oníranù gbogbo alẹ́ ìmọ̀kan wọ̀nyí o. Ó dẹ̀sà ẹ̀lẹ́sà olúwa. Ẹ dákun, pásítọ̀ rèé o. Pásítọ̀ tí wọ́n dá ìjọ sílẹ̀ tí wọ́n níjọ tara wọn, kì í ṣe pé nìkan ló fi wọ́n hẹ́ẹ̀dì jọ. Pásítọ̀ rèé o. Pásítọ̀ rèé o. Ẹ wo gbogbo ohun tí pásítọ̀ fẹnu wọn sọ. Irú ẹ̀ náà ibẹ̀ náà ni brọ́dà àtẹ̀mí tó pẹ̀lẹ́ lọ́mọ Ìbàdàn tó ti jẹ́ pọ̀ ọ̀rọ̀ igbó nìkan lórí gbọ́. Fídíò tí ẹni tó bá mi sọ̀rọ̀ gbó tó gbọ́, fídíò yẹn ni bàbá yìí gbọ́ o. Fídíò yẹn ni máà tó kọ́kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ yẹ tó gbọ́ o. Ó ní mo fi sọ fún wa wípé tá a bá rí ẹdìẹ lódò, tá a rí pẹ́pẹ́yẹ lódò, n tó gbé kálukú wá bẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ ni. Gbogbo wa la mọ̀ pé tá a bá rí díẹ̀ lódò ó wá mú mi ni. Tá a bá rí pẹ́pẹ́yẹ lódò àmọ̀ pé pẹ́pẹ́yẹ wá fomi ṣeré ni, yóò máa rìn káàkiri ní ọmọ koríbo mi, yóò máa rìn káàkiri, yóò máa ṣeré lórí omi, òun wá fomi ṣeré ni. Ó yàtọ̀ síra wọn. Bá a ti bẹ̀rù la bọ́ mọ́ tòótọ́, ṣùgbọ́n ìgbà tá a bá wá ti bí kálukú kalẹ̀ yóò wá yábi tó wù. Ọlọ́run sọ fún wa pé ọwọ́ ọ̀tún ibi ìbàlẹ̀ lódì sí, àárín ibi tó lòdì sí ni, ọwọ́ òsì ibi tó lòdì sí. Ìyẹn ló fà tó fi jẹ́ pé ẹ̀rí pẹ́lú mi mú àdá ó fẹ́ bẹ̀yàn lórí. Ṣé agbára Ọlọ́run ọ̀ka ni kó sọ pé kọ́mọ̀ sí gbẹ́? Agbára Ọlọ́run kàdà ṣùgbọ́n yóò mọ̀ wọ́n pé ṣebí mo sọ pọ́dọ̀ ọjọ́ ìdájọ́ wà. Kí ni màá fi wá rẹ́jọ́ dá nígbà tí mi ò bá àláwò yín kẹ́ ẹ̀ ṣe gbogbo aburú tẹ́ bá fẹ́ ṣe? Mo ti fa aburú hàn yín pé aburú lélẹ́yìí, mo sọ pé dáadáa lélẹ́yìí tí wọ́n wù yín ní kẹ́ ẹ̀ ṣe inú méjèèjì. Ṣẹ́rí ẹ̀yin èèyàn mi, a nídìí láti wá máa kọ́ra wa báyìí ni. Ọ̀rọ̀ ni ọmọ elétí jẹ. Ẹ dákun ẹ̀yin èèyàn míì náà ẹ tún dìde, ẹ jọ̀ọ́. Ibi tá a bá ọ̀rọ̀ Yorùbá dé ń sìn, a mọ̀ nídìí wọ́n mọ̀ ti gbé wa rìn jìnnà gan-an. Wọ́n mọ̀ ti ó ṣeé ṣe ká mọ́ tá a bá jáwọ́ wa tá a bá fẹ́ padà tí kò bá sí ìmọ̀ àwa tó pọ̀. Ibi tí wọ́n ti gbé wa dé, èrò ọmọ bàbá pé bò láṣẹ padà alé gan. Ṣùgbọ́n tá a bá pọ̀, ẹ̀rù ní bà wá, ìbàjálẹ̀ ìbàjọ́sán ìbàjẹ́ àárọ̀, ẹ̀rù ní bà wá láti máa padà. Excuse ma, ẹnìkan sọ pé mo pe excuse ma níbìkan. Òun náà ń try láti tọ́ mi sọ́nà náà ni. Ṣùgbọ́n mi ò tí ì sọ fún yín wípé mi ò ní mixi èdè òyìnbó mọ́ èdè tí mò ń sọ. Torí pé tí ó ti mọ́ gbogbo wa lára ni. Ṣùgbọ́n tẹ́ bá wò ìgbà tá a kọ́kọ́ ń sọ̀rọ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo wá èdè Yorùbá tó ń jẹ́. So ẹ má fọkàn sí pé àṣìṣe kọ̀ọ̀kan yẹn ò ní máa wáyé. Mi ò wá kọ́mọ níléèwé mi báyìí. Mi ò wá kọ́mọ níléèwé. Mo wá kọ́ wa ní àṣà ti Yorùbá ni mo wá kọ́ wa. Bí ó jẹ́ pé Yorùbá gbà pé ọmọ ò gbọ́dọ̀ rí baba fín, àgbàpábúrò ò gbọ́dọ̀ rí ẹ̀gbọ́n fín. Gbogbo àwọn nǹkan afínjú bẹ́ẹ̀ yẹn ni mo wá kọ́ wa. So
ìwọ tó bá lísìn sí irú mistake ó pé ó sọ wẹ́ ó sọ dẹ́ ọkàn ń dáre ọkàn ń demarcate ààrẹ sí ojú kan tó fẹ́ wà ní. Wọ́n ní mo sọ pé kóòtù òjíire mo sọ pé wọ́n lẹ́nìkan correct mi pé mo sọ pé káàárọ̀ òjíire nìkan sọ pé kóòtù òjíire pé mo correct ẹni pé mo tún ń sọ mo máa sọ títí dọjọ́ alẹ́ mi tí n bá sọ kílẹ̀ ẹ̀ ṣe mọ̀ pé káàárọ̀ òjíire ni wọ́n ń pè ní kóòtù òjíire. Ṣé bí Yorùbá là ń sọ ọpọlọ là ń fi sọ náà kí lẹ ṣe fẹ́ mọ̀ pé kóòtù òjíire táwọn Yorùbá ń sọ kí lẹ ṣe fẹ́ mọ̀ pé káàárọ̀ òjíire ni ìran wo ló máa ń sọ káàárọ̀ òjíire ìran Yorùbá ni ìyàtọ̀ láàrin méjèèjì dà ẹ má nù mí mo mọ̀ jẹ mi ì sọ pé èmi ni mo lọ́pọlọ jù ṣùgbọ́n gbogbo yín lè mọ̀ pé téèyàn bá correct mi lórí nǹkan tí mo gbé wò tí mo gbé méjèèjì wò pé yes eléyìí ni ọ̀dọ́ mo lórí téèyàn máa ń rò mo dẹ̀ máa ń tètè consider nǹkan ẹ rí i pé mo sọ fún ọkùnrin onígbò yẹn pé kó tó lè rí mi convince pẹ̀lú bó ṣe ń ṣe yẹn ló máa pẹ́ ẹni tí ó bá ẹni tí ó bá fẹ́ correct mi ó máa jẹ́ ẹni tó ní ọpọlọ gan-an kì í ṣe kó fẹ́ fi èjì gba àrùn lọ́wọ́ mi possible tó bá fẹ́ gba àrùn lọ́wọ́ mi o gbọ́dọ̀ ní èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá lọ́wọ́ tó fẹ́ fi gba àrùn tèmi ìwé wọn tí mo mọ̀ pé òun mọ̀ tó ni gbogbo ohun tá a sọ́lẹ̀ ọ̀rọ̀ gbólẹ̀ nìkan rí sọ ọ̀rọ̀ pé mo bú àwọn tó mú gbó mi ì dẹ̀ bú ẹni tó mú gbó àwọn wèrè òmùgbó ni mo dárúkọ so tí wọ́n bá mú gbó tó o bá ya wèrè pẹ̀lú ẹ̀ ṣé mo bá ẹ wí nìyẹn òun mú gbó ṣùgbọ́n ò ya wèrè pẹ̀lú ẹ̀ àwọn wèrè òmùgbó igbó èé ṣe nǹkan tí wọ́n máa bá yàn fi ṣeré nílẹ̀ Yorùbá tí wọ́n bá pe dádì ẹ ní òmùgbó sínú wọn máa dùn bàbá tó bí ẹ kàn pè ní òmùgbó pé òmùgbó ni yín amúgbó ni yín sínú wọn máa dùn so lè wá sílé bó ṣe pé ẹ lọ́mọ Ìbàdàn yẹn so lè wá sílé kó wá sọ fáwọn òbí ẹ pa amúgbó ni ẹ pé torí wọ́n ti legalize igbó l'Amẹ́ríkà ló ṣe mú so èmi ò ní káwọn èèyàn máa correct mi lórí tí bá ṣe mistake lọ lórí ṣùgbọ́n ẹjọ́ jẹ́ correction tí inú àwọn èèyàn máa dùn sí pé yes orí sọ kì í ṣe correction tí mi tẹ́ fẹ́ correct gan ti rí i pé eléyìí ò mọ̀ tó sọ so ẹ̀yin yẹn mi kí mo ṣe sọ ẹ pé àwọn èèyàn jọ kan ṣe irú nǹkan táwa ń ṣe lọ́wọ́ yìí a nídìí láti bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ ọ̀rọ̀ ní a nídìí láti bá wọn sọ kì í ṣe ìjà náà o a lè máa jà láàrin ara wa bá a ní ordinary ajá tá a bá mú igi dání tá a gbé oúnjẹ láàrin àmú ẹja dání báyìí ajá ọ̀sà nígbà tá a tó gbé igi wà lọ́wọ́ wa ẹ má jà fi tipátipá ẹ má jà fi ìjà bára wa sọ tá a bá ń sọ báyìí ẹ rí i pé nínú nǹkan táwọn èèyàn sọ lónìí àti rí ọgbọ́n kọ́ arẹ́kọ̀ọ́kọ́ pé ó di pásítọ̀ tó ní ilé ìjọ ló sọ eléyìí arẹ́kọ̀ọ́kọ́ lórí ẹni tó gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lórí last video mi ẹ wá wo ohun tó wá fi bọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mi ò sọ̀rọ̀ onígbò so ẹ̀yin yàn ẹ má jẹ́ kójú báyìí lọ kọ́mọ̀tò gágọ̀ jù pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún di ní ọ̀la àtọ́kùnmọ̀ nǹkan kan wá sí etí ìgbọ́ àtọ́jú wòran yín òkè wò yín pé ojú ò fẹ́ra kù.